الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه واتبع هداه وبعد. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. àfẹ́gbẹ́ fún Allah subhanahu wa ta'ala olùyọ̀ lọ́lọ́run àti àánú rẹ̀ ọlọ́run tó ń kàwá yẹ nínú tó yẹ pé yóò máa bá àwẹ̀ Ramadan àti ìtọ́dún yìí lọ tí a bá wọlé ní Ramadan ó ti pé 18 tí ń sọ fún wa wípé Ramadan tọdún yìí ti ń kásẹ̀ gbọ́n tó jẹ́ pé kò tí ì lo àǹfààní Ramadan tọdún yìí kó gbìyànjú kó lò ó bó ṣe tọ́ àti bó ṣe yẹ pàápàá jùlọ mẹ́wàá tó gbẹ̀yìn nínú oṣù Ramadan kọ́lọ́nkọ́jọ́ kó gba gbogbo àwọn ìjọsìn wa ní ìjọsìn fún wa o. ẹ̀rí lé ní ibi tí agbẹ́ni ọ̀rọ̀ wa fẹ́ lọ òun náà níbi tó tún ṣe pàtàkì nínú àwọn nǹkan tó jẹ́ pé àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn tá a jẹ́ ọ̀dọ́ lónìí àfọwọ́ yẹpẹrẹ mú tó sì jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí Islam yà síbẹ̀ òun náà ni agbẹ́ni aṣọ. ìdí nìyí tó jẹ́ pé a ṣàlàyé fún wa lónìí adabul libas àwọn ẹ̀kọ́ tí ó wà fún aṣọ tí mùsùlùmí fẹ́ wọ̀ kọ̀ wá sí wá ti fẹ́ yà síbi àwọn àdáàbò yìí àwọn nǹkan mẹ́ta jẹ́ pé a gbọ́dọ̀ kíyèsí torí pé májẹ̀mú ni ọ̀tọ̀ ní àdáàbò ọ̀tọ̀ ní ṣurut. tí a bá ń sọ̀rọ̀ nípa àdáàbò yìí a ní ká lo àwọn àmàdárúkọ àwọn májẹ̀mú kan sọ́ndà rẹ̀ bí n tó jẹ́ pé a fi sí àkọ́kọ́ dá fi àwọn ṣurut àwọn májẹ̀mú àkọ́kọ́ dá yọ sí ẹgbẹ́ kan náà lẹ́yìn náà wá ṣe padà ṣàlàyé fún wa nípa nǹkan tá ń pè ní àdáàbò ìyẹn ni pé àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká lò. so ilé tá a fi bẹ̀rẹ̀ lónìí bí ní ta'ala náà ni shurutul libas aṣọ tí mùsùlùmí fẹ́ wọ̀ tí yóò wọ̀ jáde síta tí ó wà sọ pé òun jáde ní hòhò àti pé òun ò jáde lẹ́nu tó yẹ pé Ọlọ́run ọba àlékọ́lá ń bínú sí àbí tọ́lọ́run ò yọ́nú sí. àwọn májẹ̀mú tá fẹ́ máa kà yìí ó gbọ́dọ̀ wà ní ara aṣọ náà. májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni alla yakunu al-libasu muharrama kó má jẹ́ wípé aṣọ tí mùsùlùmí fẹ́ wọ̀ yóò jẹ́ aṣọ ìwọ̀ tí Ọlọ́run ọba ò yọ́nú sí àbí tọ́lọ́run ọba àlékọ́lá ti ṣe léèwọ̀. lóò tá a bá ń sọ̀rọ̀ nípa libas àwọn nǹkan tí ó kọ́ sí ọ̀ndà libas ó pọ̀ ó ju aṣọ lọ aṣọ nìkan la kàn mú bẹ́ẹ̀ ni wàhálà tá a bá ń sọ̀rọ̀ nípa amáyìm ìta ń wọ́ náà ni wọ́n ń pò náà libas ló náà ìyẹn ni pé àwọn láwà ní àbí fìlà àbí earring àbí afọ́n àbí òka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbọ̀ngàn tẹ́yìn máa wọ̀ gbogbo àwọn nǹkan ìlú nídàájọ́ súnmọ́ ibi aṣọ la fẹ́ yà ni. so nítorí náà aṣọ tá a fẹ́ wọ̀ ọ gbọ́dọ̀ jẹ́ aṣọ tó yẹ pé Ọlọ́run ọba àlékọ́ aláṣọ bí ká máa wọ́rú ẹ̀ kì í ṣe aṣọ tí Ọlọ́run ọba yọ̀ǹda. nínú àwọn aṣọ tọ́lọ́run yọ̀ǹda tó jẹ́ pé aṣọ ìwọ̀ ni òun náà ni aṣọ alharir aṣọ tó ní alárìírí. aṣọ alárìírí ó ṣe kọ́ má gbajúmọ̀ lọ́dọ̀ wa ṣùgbọ́n mí pé a tún ti ń rí àwọn ìjọ tí wọ́n tún ṣe kíni o tí wọ́n ti ń kọ́ àwọn àṣà àwọn tí wọ́n máa wọ aṣọ alárìírí yìí náà tí wọ́n ti fẹ́ máa gbèrú ẹ̀ wọ àwọn ìlú wa náà káàkiri. látara ìdílé yìí aṣọ tí wọ́n ti ń pè ní silk àbí kálórì irú àwọn aṣọ yìí wọ́n fẹ́ ká ṣe kíni o wọ́n fẹ́ ká máa wọ irú ẹ̀. eléyìí wà nínú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí wọ́n gbà wá wípé anabi sallallahu alayhi wa sallam gbà látọ̀dọ̀ Ali ibn Abi Talib sọ pé anabi kíkẹ́ àti ọ̀làmá bá akhadha rasulullah sallallahu alayhi wa sallam hariran bishimali ó mú aṣọ hariri dánilọ́wọ́ àláfíà rẹ̀ báyìí wa dhahaban biyamini ó sì mú gold ó mú dánilápọ̀ ọ̀tún báyìí ó wá sọ wípé summa rafa'a bihima yadayhi anabi wa gbé méjèèjì sókè báyìí káwọn yóò lè bá rí faqala anabi wa ń sọ pé inna hadayni haramun ala dhukuri ummati méjèèjì tá ń wò yìí yẹn ni hariri àti gold ìgbé méjèèjì tá ń wò lọ́wọ́ mi yóò haramun ala dhukuri ummati èèwọ̀ ni fún àwọn tí wọ́n bá jẹ́ ọkùnrin àlùmọ̀ yìí yẹn ni pé ọkùnrin nìkan ni hariri jẹ́ èèwọ̀ fún tí ó gbọ́dọ̀ wọ̀ àwọn obìnrin ní àǹfààní láti ṣe kíni o láti máa wọlé yìí náà nítorí náà hillun li inathihim wípé ó lẹ́tọ̀ fún àwọn tí wọ́n bá jẹ́ àwọn obìnrin wọn. látara àdéhélé yìí kí ni mùsùlùmí ń wá látara ago tó ní gold àbí ayé òka gold àtúnlò fóònù ní gold gbogbo nǹkan tábà máa wọ̀ ní gold ni a lọ síbi eléyìí bí aṣọ la fẹ́ lọ aṣọ hariri èèwọ̀ ni agbọ́dọ̀ ṣe kí ni agbọ́dọ̀ wọ̀ eléyìí májèmọ́ aláwọ̀ tó wà fún aṣọ tí a fẹ́ wọ̀ jáde síta tí a sọ yìí pé àdẹ́sẹ̀ pẹ̀lú aṣọ tá a wọ̀. nkẹlẹ́ kejì májèmọ́ tó gbọ́dọ̀ wà fún aṣọ tá a fẹ́ wọ̀ jáde alla takunu hayatul libasi wasifatuhu mukhalifatan lima warada bihi shara kó má jẹ́ wípé aṣọ tá a fẹ́ wọ̀ jáde síta tí a fẹ́ káwọn èèyàn rí lára wa kó wá jẹ́ wípé wọ́n ní ọ̀nà tí sharia islam gbà yọ̀ǹda pé ká máa rán bẹ́ẹ̀. àwọn nǹkan kan bẹ́tẹ́ pé àrán lọ́nà tí islam gbà yọ̀ǹda fún wa ìdí ni tó jẹ́ pé àwọn nǹkan yìí ni a máa sáré kà nísìn
nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni libasu shura aṣọ téèyàn bá rán tó jẹ́ pé àníyàn téèyàn fi rán òun náà ni pé aṣọ káwọn èèyàn lè bá máa yìí aṣọ yìí táwọn èèyàn fi máa sọ pé ta ni lọ ládùúgbò yìí wọ́n á máa nàka sí pé àmà tó rí lórí tó yí ọwọ́ yìí rí ọjà aṣọ tó dáa ni àbájá aṣọ tí ò dáa ẹlòmíì àbí aṣọ ń bẹ kú bẹ báyìí yọ ọ̀nà ní bàrà àdí báyìí ní ọwọ́ bàrà àdí báyìí yóò fi gbá ìyálẹ̀ báyìí wọ́n á máa tọ́ka sí pé ò tó rí lórí tí obìnrin sísá níwọ̀ irú àwọn aṣọ báyìí èèwọ̀ nínú sharia Islam kódà ẹni tí máa ń ṣe irú ẹ̀ kabiratun minal kabairi òun náà ní nǹkan tí ó ń ṣe ẹni tí ó bá ti ń wọ aṣọ tó yẹ pé àwọn ò rírú ẹ̀ rí kò sábà sínú àwọn téèyàn máa wọ̀ gẹ́gẹ́ bí àwọn àfọwọ́nisúfíṣẹ́ máa wọ aṣọ yẹn ẹlòmínú wọn yóò wọ agbádá tán yóò tún fi ṣúùtì lé yóò tún fi jákẹ́ẹ̀tì sórí ẹ̀ irú àwọn aṣọ jákujáku wúrẹ́ lẹ́yìn ẹlòmíì yóò tiẹ̀ wọ agbádá ni yóò wá wọ níkà sí ìsàlẹ̀ rẹ̀ ó sì ń lọ sóde àwọn àmà nìka sí pé ọ̀rẹ́ ẹni tí ń lọ irú àwọn aṣọ báyìí èèwọ̀ ni agbọ́dọ̀ ṣe kí ni o agbọ́dọ̀ wọ̀ tó dé pé libasu shura ni ó yàtọ̀ sí tí wọ́n ń wọ̀ nílùú wa àwa fẹ́ káwọn èèyàn máa yìn wá kí wọ́n máa sọ pé aṣọ yìí wọ́n máa yà yìí àbí irú ẹni yìí àmàríru tó ń ṣe yìí rí nínú àwọn àpòjúwe tó tún wà fún libasu shura ó lásán tẹ́ máa ń wọ́n lù kan àmọ́ wọn wọ́n lù tiwa lọ́dọ̀ tiwa nísìn nílẹ̀ Yorùbá àwọn obìnrin la máa ṣe kí ni àwọn la máa ń rorò a nílò àwọn lùbọ́mí àtọkùnrin àtobìnrin wọn ní rorò láwọn àbí ní lùbọ́mí ọkùnrin nìkan ní rorò ńbẹ ìwọ wà ní gbé àṣà tiwọn lápòjúwe bíi Pakistan nísìn ọ wà ní gbé àṣà tiwọn ò ní wá gbé wá sí ọ̀dọ̀ wa ń bí ẹlòmíì yẹn wà rí ní jimá yẹn wà ró ìró gbogbo yẹn wà máa nàka sí báyìí pé abẹ́rẹ́ rí irú aṣọ tí ẹni ìtúnwọ̀ ìró lọ́mọ̀ ró wa mọ́sálásì irú eléyìí ìwọlélé náà nínú àwọn májẹ̀mú tó wà fún aṣọ tá a gbọ́dọ̀ wọ̀ ni ó wà ìyẹn ni pé kọ́ máa jẹ́ ìkan nínú àwọn aṣọ tí wọ́n máa fi tọ́ka sí wa pé àmà rírú eléyìí rí ìdí tá a fi sọ eléyìí tá a fi sọ pé èèwọ̀ ni ká máa wọ orú ẹ̀ òun náà ni hadith wọ́n gbà wá láti ọ̀dọ̀ Abdullahi ibn Amr radiyallahu anhu qala man labisa thawba shuratin ọlá nàbí kíkẹ́ àtọ́lá máa sọ wípé ẹni tó bá wọ aṣọ tí wọ́n fẹ́ fi kọ́ lè bá káwọn ilé wa máa tọ́ka sí fi dúnìyà tó bá wọ̀n lé ayé ń bí albasahu Allahu thawba madhilla ọlọ́run ọba àlekọ́lá yóò gbé aṣọ ẹ̀tẹ́ yóò gbé orú ẹni bẹ́ẹ̀ yawm al-qiyamah níjọ́ gbéǹde al-qiyamah lẹ́yìn náà thumma alhaba fihi nara ọlọ́run tó wá ṣáná sásọ tó wọ̀n lé ayé hàn yóò tó wá ṣáná sí yẹn ní pé irú ẹni tí bá ti ń wúrú wà báyìí ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ló ń wú kọ́lọ̀ túbà ó kó wá sọ́jú gbogbo àwọn yòókù ẹ̀ ń wọ̀ tó ẹ pé jàlábíà ni wọ́n ń wọ̀ nílùú rẹ̀ máa wọ jàlábíà tó ẹ pé agbádá ni máa wọ gbádá tó bá jẹ́ pé gíní ni máa wọ gíní tó ẹ pé ṣẹ́tàn trọ́sà náà ni máa wọ irú eléyìí ó lẹ́tọ̀ fún ọ àmọ́ kó wá lọ wọ aṣọ kan wọ́n ti bẹ́ lápá báyìí ẹlòmíì yóò lọ rán aṣọ yóò rán apá kan ní long sleeve yóò rán kan ní short sleeve irú àwọn style wo tún eléyìí ó sàṣọ pé òun fẹ́ mú tuntun wá irú eléyìí èèwọ̀ ni nínú àwọn aṣọ tó jẹ́ pé aṣọ èèwọ̀ tá sọ pé a gbọ́dọ̀ gbé aṣọ wa bí ṣẹ̀dá Islam ṣe lákalẹ̀ tí ó gbọ́dọ̀ yapa sí nínú àwọn ìtọ́ yapa sí o ní libasu tashabbuh aṣọ téèyàn wọ̀ téèyàn fẹ́ fi jọ àwọn èèyàn kan báyà tashabbuh rijali bin nisa aw tashabbuh al-insan bil kafara aw tashabbuh al-insan bil fasaqa aw ma shbaha dhalik kama wọn kan ilé ẹ̀kọ́ kan kéèyàn wọ aṣọ kó jẹ́ pé ó fẹ́ fi jọ àwọn ìjọ kan náà àwọn èèyàn lápèjúwe kọkùnrin wọ aṣọ kó fẹ́ fi jọ obìnrin àbóbìnrin náà wọ aṣọ ó fẹ́ fi jọ ọkùnrin wọ́n máa sọ pé irú èèyàn jagunjà irú èèyàn wo tún ilé yìí o àbọ̀ ìwé ṣe mọ́ra ni bó ṣe gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin náà nísìn àwọn obìnrin náà nísìn àwọn ọkùnrin láwọn tá a máa wọ jàlábíà àwọn obìnrin náà tó ti ń wọ nísìn ẹ̀dá kan fún àwọn aṣọ ilẹ̀ fún wa tiwa ni àwọn ọkùnrin ni wọ́n ṣe irú àwọn ilé fún obìnrin wà lọ kó sí jàlábíà obìnrin wà lọ kó sagbádá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin yóò àmọ́ra sọ pé àmì comedian ló bẹ́ ṣe ń wo mí o comedian lèmi o nítorí náà ìdí nìyẹn tó ń fi mọ́ra bí wọ́n ṣe mọ́ra yìí a sọ pé rárá èèwọ̀ ni o gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ mọ́ra ní irú mọ́ra báyìí anabi sallallahu alaihi wasallam jẹ́kọ̀ọ́ yà pé wọ́n ní láàánà rasulullah sallallahu alaihi wasallam almutashabbihina min ar-rijali bin nisa anabi kíkà àti lamá bá ó gégùn láwọn àjọ kan àwọn wo ni àwọn tọ́jẹ́ àwọn ọkùnrin ni wọ́n tọ́jẹ́ pé wọ́n wá múra bí àwọn obìnrin yẹn ni pé wọ́n fẹ́ máa ṣe báwọn obìnrin ṣe wal mutashabbihati min an-nisa'i bir-rijal àtàwọn obìnrin náà táwọn náà múra ní múra táwọn ọkùnrin àwọn obìnrin ni wọ́n jẹ́ ni wọ́n lo earring àwọn ọkùnrin náà máa ṣe kíni wọ́n lo earring ìṣẹ́tí ilé nǹkan là ń lọ ibi aṣọ là ń lọ nítorí náà ìwọlé léyìí láti inú hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àbíkẹ́yìn ò múra nígbà tó wá múra ti tiẹ̀ kò wá wò pé ìmúra tó ń fẹ́ mú lónìí irú múra tí kò kí etí kèfèrí kan náà àwọn kèfèrí tó gbajúmọ̀ tó wá múra ní tí èsè mùsùlùmí irú múra lòun náà fẹ́ ṣe kíni lòun náà fẹ́ mú irú ilé náà ìwọlé léyìí náà àgbọ̀dọ̀ ṣe irú ẹ̀
gbogbo ọ̀nà òun náà ni ìṣẹ̀lẹ̀ Islam ní fẹ́ máa yapa sí àwọn tí wọ́n bá ti ṣe mùsùlùmí. So ẹni tí bá ti ṣe mùsùlùmí kò wá ní máa múra ní múra ẹni tó bá ti jẹ́ mùsùlùmí kò wá ní máa múra ní múra àwọn tí wọ́n ṣe mùsùlùmí yóò wá ní wọ aṣọ wọn ní Wizkid ń wọ̀ lásìkò yìí náà irú ẹ̀ lòun náà fẹ́ máa wọ̀ àbí kẹ́ yóò lọ wó lórin kan àbí oníbọ́ọ̀lù kan ìwòbí ní wà ní bó ni ìwòbí ṣe máa múra lásìkò yìí irú múra tí ìwòbí múra lèmi náà múra àti àwọn bọ́ọ̀lù tí wọ́n gbajúmọ̀ irú múra wo Ronaldo mú irú múra wo ni Messi mú irú àwọn eléyìí láwọn máa ṣe kíni lásìkò afẹ́ máa jọ pàápàá jùlọ gbogbo àwọn obìnrin tó yẹ pé àwọn táwọn fọ́lò ní Instagram àwọn obìnrin ẹgbẹ́ wa náà ni àwọn máa sọ pé irú múra tí kíní kan Morgan tó mú òun lèmi náà fẹ́ ṣe kíni òun lèmi náà fẹ́ mú irú eléyìí nínú ṣẹlẹ̀ Islam èèwọ̀ ni o níbo láti rí nínú ayé Al-Qur'an ni wọ́n sọ pé man yushaqiqi ar-rasula min ba'di ma tabayyana lahu al-huda ẹni tó wá tó ń dá ọ̀tà nábì lẹ́yìn ìgbà tí àlàyé ti wá bá nípa Islam tó sì gba Islam gbọ́ tó tún wá mú nǹkan míì tó tún wá gbé bóyá ọ̀nà àtàwọn ilé náà tó ṣe kí ni ó tún lọ ó wá fi ọ̀nà àwọn mùsùlùmí lẹ̀ wa yattabi' ghayra sabilil mu'minin ó wá ń tẹ̀lé ọ̀nà àwọn tí wọ́n ṣe mùsùlùmí ọlọ́ni nuwallihi ma tawalla irú ẹni bẹ́ẹ̀ àwọn táàní kí wọ́n jẹ́ ọ̀rẹ́ tiwọn náà òun náà ni àwọn tó mú lọ́rẹ̀ nílé ayé ń bì tó yẹ pé àwọn kèfèrí yẹn náà ló mú lọ́rẹ̀ nílé ayé ń bì àwọn ọ̀rẹ́ náà wọ́n jọ máa wà ní ọgbẹ́dà al-qiyamah tí ó bá ṣọ́ra ó lè jẹ́ pé wọ́n padà lead sí inú iná nínú ẹ̀ ona tó ní pé kíni nuwallihi ma tawalla wa nuslihi jahannam Ọlọ́ni bí ó ṣe wá máa ṣe ní tí ó fi di ẹni tó yẹ pé yóò padà wọ jahannam wa sa'at masira Ọlọ́ni sí ibi tó ṣe kíni o ibi tó dé sí anan bí tó sọ́nà hadith ní pé man tashabbaha bi qawmin ẹni tó bá sọ pé ó fẹ́ jọ àwọn ọjọ́ kan fa huwa minhum ona ti ṣe kíni o ti dára wọn ó tún gbà nínú hadith ibn Amr radiyallahu ibn al-As tó gbà wá pé ọlá Nabi sallallahu alaihi wasallam ó ra aṣọ kan lọ́rùn aṣọ méjì kan lọ́rùn ó sọ pé inna hadha min thiyabil kuffar aṣọ tó wọ̀ aṣọ àwọn kèfèrí ni fala talbasa nítorí náà má ṣe kíni má wọ̀rú aṣọ bẹ́ẹ̀ nítorí ìdí èyí èèwọ̀ ni kíyàn wọ́n sọ pé aṣọ tó ń fẹ́ mú aṣọ tó ń fẹ́ fi jọ èèyàn ni nínú àwọn aṣọ tí ó tún lẹ́tọ̀ọ́ ká máa wọ̀ òun ní kí wọ́n múra kọ́ wà náà níyàn rẹ̀ pé òun fẹ́ fi jọ pò kí kan kódà kò jẹ́ mùsùlùmí àwọn sọ pé G-boys kan táwọn aládùúgbò mi bí wọ́n ṣe múra èmi náà ti gíní èmi náà ti fẹ́ máa múra lásìkò yìí àwọn náà yóò bẹ aṣọ kan ní apá báyìí yóò bẹ ní èjìká báyìí yóò sọ pé bí wọ́n ṣe múra náà ni yóò bẹ lójúgún yóò bẹ ní ẹsẹ̀ bí ẹsẹ̀ mọ́ra náà ló ti ẹmẹ́ sí kíni ẹsẹ̀ mọ́ra ilé náà ìwọ ni o nítorí náà ká lọ jìnà sí àwọn eléyìí ṣẹlẹ̀ Islam ṣe lè wọ in tó jẹ́ ká sọ eléyìí náà ó náà ni ayé Al-Qur'an tó sọ pé nígbà tí Iblis alayhi la'natullah ó sọ pé wa idh qulna lil malaika Ọlọ́ni a sọ fún àwọn màláíkà pé usjudu li Adama a sọ pé ẹ forí balẹ̀ fún Adama fasajadu illa Iblis gbogbo wọn ẹ forí balẹ̀ àyàfi Iblis aba illa Iblis kana min al-jinn aljannu ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kó tó di pọ́lọ́ ń gbépò rẹ̀ ga àwọn fásakọ̀ àwọn àmì rọ́bì Ọlọ́ni ó wá ṣe pòkì ẹ má jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ àwọn fásakọ̀ àwọn pòkì yẹn là ń sọ̀rọ̀ wọn fásakọ̀ àwọn àmì rọ́bì ó wá ṣe pòkì sí àṣẹ Ọlọ́run bá rẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé àṣẹ Ọlọ́run wọ́n fẹ́ jọ máa gbọ́n tó lọ́n fẹ́ bọ́ sọ báyìí o fásakọ̀ àwọn àmì rọ́bì Ọlọ́wà ní afatattabi'unahu sáwọn pòkì yẹn yìí lẹ́ẹ̀ máa tẹ̀lé wa dhurriyyatahu ṣé èṣù pòkì yìí lẹ́ẹ̀ máa tẹ̀lé àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tó náà fi làwọn G-boys àdúgbò nísìn sáwọn náà lẹ́ẹ̀ máa ṣe kíni lẹ́ẹ̀ máa tẹ̀lé wa dhurriyyatahu awliya lẹ́mà mú ní ọ̀rẹ́ ayò min duni wa hum lakum aduwwun tó sì jẹ́ pé ọ̀tá yín ni wọ́n jẹ́ bi'sa lidh-dhalimina badala àwọn ọmọ sí fún àwọn mùmínì orí tẹ́ fi pààrọ̀ èyí tí Ọlọ́run bá lè kọ́ alákalẹ̀ fún wọn ní tọ́lẹ̀tọ́ nítorí Ọlọ́run tún sọ yára ní kò wala takunu kalladhina amanu wala takunu kalladhina nasullaha fa ansahum anfusahum ó lẹ́yìn mùmínì ẹ má dá gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé nasullah àwọn ti gbàgbé Ọlọ́run náà wá jẹ́ kí wọ́n gbàgbé ara wọn nítorí náà ẹ má ṣe bí àwọn tó yẹ pé wọ́n ti fi ojú ọ̀nà Ọlọ́run lẹ̀ bí ẹ ṣe ń múra nìwọ náà tí wọ́n fẹ́ máa múra àwọn tí wọ́n kírun àwọn tí wọ́n bọ́ ṣẹ̀sìn ẹlòmíì yóò wà láàrin àwọn ọ̀mùtí ń bá mi yóò sọ pé bẹ́ẹ̀ sí wọ́n mi yé mutí o bẹ́ẹ̀ sí ń wò mí tí wọ́n máa wà láàrin àwọn alágbèrè ní èsì wá ṣàgbèrè o níjọ́ kan ìwọ náà padà dé bẹ́ẹ̀ nísìnyí ò tí ì máa múra bí tiwọn níjọ́ tó bá yá ìwọ náà padà máa múra bí tiwọn kúrò láàrin wọn mú àwọn mùmínì tí wọ́n gbádùn mú wọn lọ́rẹ̀ ayò àwọn ní kó jẹ́ kí wọ́n jọ rẹ̀ ti tiẹ̀ kí ló tọ́ káwọn pò kéèyàn lọ fẹ́ mú lọ́rẹ̀ ti tiẹ̀ nítorí náà eléyìí ó ní nínú àwọn aṣọ tí wọ́n fẹ́ ká ṣe kí ni ó káwọ̀ nínú àwọn tí wọ́n tún fẹ́ káwọ̀ náà bákan náà ó náà ni isbalu ar-rijali fi thiyabi káwọn ọkùnrin kí wọ́n ṣe kí ni ó kún ọmọ wáṣọ ńlẹ̀ àwọn ọkùnrin nìkan ní eléyìí ń bá wí ibi láti ti dúró pẹ̀lú gọlọ́n táwọn tẹ̀síwájú ní inú ìbánisọ̀rọ̀ wa tí ó ń bọ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá lékọ́lá kí èèyàn ọmọ wáṣọ ńlẹ̀ fọkùnrin èèwọ̀ ni kódà ọjẹ́ ṣòkòtò ni ọjẹ́ jàlámíà ni ọjẹ́ agbádá ni ọjẹ́ tí ó jágbádá ni
gbogbo pátápátá tó bá ti ń kọjá kókósẹ̀ èèwọ̀ nínú sharia islam ìran yẹn tí wọ́n máa ń wáṣọ ńlẹ̀ òun náà ni á tẹ̀síwájú ní inú ìdánilẹ́kọ̀ọ́ wa tí ń bọ̀ pẹ̀lú gbọ́dọ̀ ilé ìta sọ ìkọlọ̀ jẹ́ kó wúlò fún wa sallallahu alaihi wa sallam ala nabiyina muhammadin wa alihi wa sahbihi wa sallam.